bàbá sà. ẹ láwọn ọmọ yín lù yín. bẹ́ẹ̀ sà gbogbo àjọ mi tó wà nílé mo lè kó wá bí tán tó ya mọ́ mi lẹ́rùn mo kó sórí orí àpótí mi nílé aṣọ mẹ́rin ló ya mọ́ mi lẹ́rùn nígbà tí èyí ò tí kú tó wà ní tó ti ń ṣàṣàn. ẹ mọ̀ sun ẹkún o tí ẹ bá sun tẹ bá lé ẹ mọ̀ tẹ̀síwájú àti sun ẹkún bóyá ẹ fún wa láàyè kí ẹlòmíín wá sọ̀rọ̀. ìyàgò mi jẹ bí tí pọ̀ jù sá. ẹ mọ̀ sun ẹkún ẹ mọ̀ sun ẹkún kí ló ń tó ń pa bàbá lẹ́kún mo fẹ́ kájọ farabalẹ̀ ká gbọ́ àlàyé lẹ́nu bàbá yìí bàbá kí ló kọ yín. Ọlọ́mọlá James. Ọlọ́mọlá James láti bo. láti Adó Èkìtì. láti ìlú Adó Èkìtì kí ló ń tó ṣẹlẹ̀ sí yín. dọ́kúmẹ́ǹtì ilé mi lẹ àwọn ọmọ mi kó. dọ́kúmẹ́ǹtì ilé yín. bẹ́ẹ̀ mi àdèmọdè tí mú wọn láàfin wọn ní kàn kú fún mi wọn ò kú fún mi. ẹ ní sùúrù dọ́kúmẹ́ǹtì ilé yín. bẹ́ẹ̀ sà. àwọn ọmọ yín kó. bẹ́ẹ̀. oríṣiríṣi ni dọ́kúmẹ́ǹtì o. ṣé dọ́kúmẹ́ǹtì ilẹ̀ tẹ́ ẹ kó sínú ilé àbí ilé yín tẹ́ ẹ kọ́. tí mo fi lálẹ̀ sí ibi tí mo kọ́lé sí. ilẹ̀ bíi plot mélòó. plot kan ni. plot kan. bẹ́ẹ̀ sà 120 by 60 náà ṣe bẹ̀ fún mi nígbà tí mo rà. ọ̀dà ilé tẹ́ ẹ kọ́ ń kọ́ ilé tẹ́ ẹ ti kọ́. ó wà mẹ́ẹ̀. síbẹ̀ lẹ́ ń gbé. bẹ́ẹ̀ sà. ṣùgbọ́n ẹ wá ra plot ilẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. rárá mi ra plot kan náà mo rà tí mo fi kọ́lé mo kọ́ yàrá mẹ́jọ kan sókè máa kọ́ 3 bedroom flat kan sísàlẹ̀. nílé yẹn. bẹ́ẹ̀ sà. ibẹ̀ lẹ́ ń gbé. ibẹ̀ mo wà. àti ìyàwó yín. bẹ́ẹ̀ ni ìyàwó mi ti kú. ìyàwó yín ti ṣaláìsí. bẹ́ẹ̀ ni last year. ìyàwó mélòó lẹ ní. ẹyọ kan mo ní. ẹyọ kan lẹ ní. bẹ́ẹ̀ mo dẹ̀ bí ọmọ méjì. ṣé ọmọ méjì lẹ wá bí. bẹ́ẹ̀ sà. ṣé ọmọ méjì yẹn ló wá kó dọ́kúmẹ́ǹtì yín lọ. bẹ́ẹ̀ sà. àwọn méjèèjì. àwọn ló kó. kí ló ṣẹlẹ̀ bàbá ẹ ṣàlàyé kò tí ì yé wa. ìgbà tí ìyàwó ti kú náà ti bẹ̀rẹ̀ sí fòrò ẹ̀mí mi kò ìdẹ̀mọ̀ mo ṣe fún wọn. láwọn ọmọ tẹ́ bí. bẹ́ẹ̀ sà. kò tí kò yé mi dáadáa bàbá ẹ ní sùúrù ẹ mọ̀ sùn ẹkún àlàyé lọ̀rọ̀ ẹ mọ̀ sùn ẹkún àwọn ọmọ tẹ́ ẹ bí. bẹ́ẹ̀ sà àwọn méjì mo bí ìkan obìnrin ìkan ọkùnrin mi bí ju méjì yẹn lọ. ṣé wọ́n wà ládó yìí. Adó náà wà sà. wọ́n lè tọ́ ọmọ ọdún bíi mélòó báyìí. 1994 ìkan 1996. ìkan 1994. bẹ́ẹ̀ sà. ìkan 1996. bẹ́ẹ̀ sà. àbí 1984 1986. 1994. 1994. bẹ́ẹ̀. kí ló kọ wọn. ẹ̀gbọ́n Rónkẹ́ Ọlọ́mọlá. Rónkẹ́ Ọlọ́mọlá. bẹ́ẹ̀ sà. ṣé wọ́n ti lọ́kọ. ilé ọ̀dọ̀ mi ló ń gbé tó mi mọ bó ṣe jẹ́ tó ẹnìkan fún lóyún tó dẹ̀ bímọ méjì láti ọdún mẹ́wàá síbi tá a wà èmi mò ń sponsor ọgbọ́n ọmọ ẹ̀ àti jíjẹ ẹ̀ àti mímu ẹ̀ èmi mò ń gbọ́ bùkátà ẹ̀ mo dẹ̀ fẹ́ kó kàn kú láàyè mi. ṣé ilé yín ni wọ́n ń gbé ni. ilé mi ló wà sà. ẹni tí àwọn ọmọ tí ẹ sọ pé wọ́n gbé dọ́kúmẹ́ǹtì yìí. bẹ́ẹ̀ sà. ilé yín ni wọ́n sì ń gbé. ilé mi náà wà. ọkùnrin kọ́ kí ló kọ rẹ̀. ọkùnrin Káyọ̀dé nìyẹn ó ti kọ́lé ní tiẹ̀ ó ti lọ sí ilé. ó ti lọ sí ilé rẹ̀. bẹ́ẹ̀ sà. ṣé àwọn méjèèjì jọ mọ̀ nípa rẹ̀ ni àbí ẹnìkan ṣo ló kó dọ́kúmẹ́ǹtì. ẹ̀gbọ́n ló kó nígbà tó sọ mo lọ mú lọ ààfin ó ní ìyá òun ti sọ fún òun lòun ní ilẹ̀ bíi tóun lòun kọ́lé mo ní ṣé èmi tí mo ń ṣiṣẹ́ láti bíi 35 years níbi iṣẹ́ ìjọba tí mo ń gba lóònù tí mo ń gba oríṣiríṣi owó tí mo kọ́lé tẹ́tẹ̀ tún sọ pé ìyá yín ló kọ́ wọ́n ní ìyá ti kó ìyá tó kú wọ́n ní ìyá ti kó dọ́kúmẹ̀tì ẹ̀ fún wọn mi rí jù bẹ́ẹ̀ mo dẹ̀ mú wọn lọ ààfin wọ́n ní kàn kó dọ́kúmẹ̀tì ẹ̀ fún mi wọn ò kó fún mi. ó dà ṣe ìgbìmọ̀ bí n léèrè lẹ́kan nígbà tẹ́ wà lọ́fíìsì mi wípé ṣé èsì pé àwọn ọmọdé ìlọ́kọ̀ ilé yìí àbí ṣe èsì pé ẹjọ́ wọn lówó tí wọ́n fi san padà. rárá sà àwọn kọ́lé o èmi fúnra mo kọ́ o torí iṣẹ́ ìjọba mi ò ṣe tẹ́lẹ̀ kí n tó rìtáyà ìyá 2020 mo ṣe rìtáyà. wọ́n wá sọ fún yín wípé ilé màmá àwọn ni. ní ìyàwó ló kọ mi ì dẹ̀ mọ ibi tí ìyàwó ní. ọwọ́ màmá lè kó dọ́kúmẹ̀ntì tẹ́lẹ̀. ìgbà tán wá tí àwọn kan ṣe control your receipt àpé èmi dẹ̀ ra ilẹ̀ lọ́wọ́ ọlọ́mọ mo kó gbogbo receipt yẹn mo kó fún ìyá pé tán bá dé o kó receipt fún ọkàn wo tiwa o mo ní ọwọ́ ọlọ́mọ mo ti ra tèmi torí àpé wọ́n ní kán kó àwọn tó ra ilẹ̀ lọ́dọ̀ àpé wọ́n ní kán kó receipt fún wọn bẹ́ẹ̀ ni sà wọ́n ní kán kó receipt fún wọn mo kó fún ìyá
mi ì dẹ̀ mọ̀ táìmù tí ìyá bá ṣàìsàn bí ìyá ṣe ṣàìsàn àbá ní 2025. ẹ mọ̀ time tí ìyá ṣàìsàn. ṣe bẹ́ẹ̀ jọ ń gbé ni. January ni sa January ó ṣàìsàn títí. ṣe bẹ́ẹ̀ jọ ń gbé ni. àjọ ń gbé ni èmi ìyá àjọ ń gbé ni o. ṣe ẹ níjà kankan. rárá tó ti tára ò yá àbá gbé lọ hospital bá gbé lọ hospital tó bá ti lò bí oṣù bí mẹ́ta wọ́n á tún discharge á tún wálé tó bá ti tó bí oṣù bí mélòó kan ara ẹ̀ ò tún níyá á tún gbé lọ hospital ẹ̀ẹ̀mẹ́ta náà discharge ẹ̀ kó tó kú tó tẹ̀ kú ní November 2025. ṣé ilé yìí ni wọ́n sin wọ́n sí. ọ̀dọ̀ ọmọ ẹ̀ náà sí. ẹ̀yìn ọkùnrin yẹn. ọmọkùnrin ké fún last month ẹ̀ ibẹ̀ ló. ṣé ẹ̀yin lẹ fún wọn láàyè bẹ́ẹ̀. èmi mo fún wọn láàyè. ọ̀dà kọ́ má jẹ́ pé bóyá ìjà wà. alálàsà. ọ̀dà ṣùgbọ́n nígbà tí ẹ wá fẹ́ bó lẹ ṣe wá mọ̀ wípé dọ́kúmẹ̀ntì yẹn wà lọ́wọ́ àwọn ọmọ yín. ìgbà tí wọ́n sọ fún mi tí ó ní ìyàwó ti sọ tẹ́lẹ̀ pé òun ló. ẹni tí mo fẹ́ béèrè rè báwo lẹ ṣe wá mọ̀ kí ló ṣokùnfà yẹn. ìgbà tí èmi first born mi ń jà ó ní first born yín obìnrin yẹn kí ló fàjà yín. mo ní ó yẹ náà kó lọ wá ilé kó rẹ́ǹtì ilé láti bí ọdún mẹ́wàá tí mo ti ń kó wàhálà ẹ̀ ń bì ṣé mo jẹ̀bi ni èmi kọ́ mo fún ọ lóyún ọni tó fún ọ lóyún ó wà lọ́tọ̀ máa dẹ̀ máa ṣe wàhálà ẹ̀ mo ní kó lọ wo dẹ́ẹ̀tì ilé síta ibẹ̀ ni wàhálà ti ṣẹlẹ̀ sà. kí ló wá sọ ńgbà yẹn. ó ní gbogbo rìsíìtì tí mo fi ralẹ̀ ó ní ọwọ́ òun ló wà ó ní ìyá ti kó fún un. ṣùgbọ́n kò ní kẹ́ jáde kúrò nílé. rárá sà. àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí yín ṣé ẹ fi tó wọn létí ńgbà yẹn. ẹ̀gbọ́n mi gbọ́ sí tí èyí tó kéré ẹ̀ tó bá wá sí ilé ìgbà mi tí ẹ̀gbọ́n ẹ̀ bá fẹjọ́ sùn á nà mí. tali nà yín. last born á nà mí. ṣé ìyá ọkùnrin. bẹ́ẹ̀ sà ọ̀dọ̀ sísá mi tó wà lérí fún. kí lẹ ṣe fún ẹrú ìyàwó ni kí ló dé tẹ́ ẹ fi tọ́ sí ìyà lọ́dọ̀ wọn kí ló ṣẹlẹ̀. kò yé mi o torí tó bá ti nà ń bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹ sísá mi máa lọ tàbí máa bá mi fíra mi. ọmọ yín á máa lù yín. bẹ́ẹ̀ sà. ọmọ yín ń lù yín. bẹ́ẹ̀ sà. kí lẹ kó kọ́wọ́. Káyọ̀dé Ọlọ́mọlá. Káyọ̀dé Ọlọ́mọlá. bẹ́ẹ̀ sà. àti Rónkẹ́ Ọlọ́mọlá. bẹ́ẹ̀ sà. Mr. Káyọ̀dé Ọlọ́mọlá àǹtí Rónkẹ́ Ọlọ́mọlá bàbá yín kí ló dé bàbá yín lè ń pa àwọn lẹ́kùn gbogbo ọmọ ló ń gbàdúrà kóhun náà ó dàgbà kò sóhun tí bàbá ẹni lè ṣe fún ni tó bá jẹ́ pé lóòótọ́ ni tí bàbá ń sọ bàbá sà ẹ láwọn ọmọ yín lù yín. bẹ́ẹ̀ sà gbogbo àjọ mi tó wà nílé mo lè kó wá bí tọ́ntọ́n tó yà mọ́ mi lẹ́rùn mo kó torí orí àpótí mi lé aṣọ mẹ́rin ló yà mọ́ mi lẹ́rùn nígbà tí èyí ò tí kú tó wà ní tó ti ń ṣàṣàn nígbà tí tún wọ ilé yà á tún yà mọ́ mi lọ́rùn á yà mọ́ mi lọ́rùn gbogbo ẹ̀ ni mo kó sínú ilé wà nílé. àbẹ́yìn kọ́ lẹ bí wọn. èmi mo bí wọn. ṣé sọ́dà yín lójú. èmi mo bí wọn. ẹ jẹ́ ẹ sí ojú òpó náà. Mr. Káyọ̀dé Ọlọ́mọlá iṣẹ́ wo ni wọ́n ń ṣe. kò sí iṣẹ́ tó ń ṣe sa. kò sí iṣẹ́ tí ń ṣe. bẹ́ẹ̀. wọ́n ti kọ́lé. bẹ́ẹ̀. wọ́n ti rówó. mi mọ iṣẹ́ tó ń ṣe. mọṣẹ́ tí wọ́n ń ṣe. bẹ́ẹ̀ sà. àdúgbò wo ni wọ́n ń gbé. ọ̀nà àfà náà ń gbé. ọ̀nà àfà ọ̀. bẹ́ẹ̀. ni wọ́n ń gbé. bẹ́ẹ̀. ṣùgbọ́n sista Rónkẹ́ sì ń gbé lọ́dọ̀ yín. bẹ́ẹ̀. ta ni fún yín lóúnjẹ ńgbà tí ìyá wọn ti kú. èmi fúnra mi máa ń dáná gbà mí ìgbà tó bá wù ó lè fún mi lóúnjẹ ìgbà tó bá wù ó lè má fún mi lóúnjẹ. ká lè ṣe bàbá. mi ì ṣe anybody mo ọjọ́ kan ó wá gbóúnjẹ wá fún mi níbi 10 mo wá wò ó ọbẹ̀ ilá ló ṣe mo ní ṣìgbàkẹyẹ rẹ láyé mi ì jẹ ọbẹ̀ ilá mi kọ́ ọmọ rẹ̀ gbé lọ mi jẹ ebi ní mẹ́rẹ̀ pa mi iṣẹ́ oníkèbí bá pa méjì wọn bá mú kó láàjẹ́ mú bó kò jẹ bẹ̀rẹ̀ sí ṣe sí mi ní. láti gbà yẹn. bẹ́ẹ̀ sà. kí lẹ fẹ́ báyìí. mo fẹ́ kẹ́ kọ́kọ́ jáde lulẹ̀ mi mẹ́fẹ́. àǹtí Rónkẹ́ Ọlọ́mọlá kí ló kọ ọkọ wọn. mímọ orúkọ kan lọ ẹ lọ sọ́dọ̀ ọkọ láti jọ́ kó ti bímọ. torí bóyá àbá pé ọkọ wọn ká sì bẹ̀ wọ́n. orúkọ ọkọ rẹ o. iṣẹ́ wo ni àǹtí Rónkẹ́ ń ṣe.
ẹ sì ṣe kèké ó jáde mo ra mọ́ṣíìnì méjì mo ra kó. ẹ bá a sọ Yorùbá bàbá mọ́ bínú. ẹ jọ mọ́ṣíìnì méjì mo ra kó. lẹ́ra fún wọn. bẹ́ẹ̀. ṣé ìlera maṣíìnì yẹn fún wọn. mo ra maṣíìnì ìránṣọ. maṣíìnì ìránṣọ ńlá kan kékeré kan eléyìí tó ń lo ná mo dẹ̀ tún ra jẹnẹrétọ̀ mo gbé sí fún mi dẹ̀ mọ irú ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ wọ́n o. a pè wọ́n náà ni. àti Rónkẹ́ Ọlọ́mọ́là ẹ dákun ẹ yọjú sí wa lọ́jọ́ mẹ́jọ. Mr. Káyọ̀dé àbí. Káyọ̀dé Ọlọ́mọ́là. Káyọ̀dé Ọlọ́mọ́là tẹ́ ń gbé lọ́nà housing ẹ̀yin tí ẹ bá mọ̀ wọ́n tí ẹ bá jọ̀rẹ́ ẹ wọn bàbá wọn rèé o bẹ́ẹ̀ bá fẹ́ rí wọn sójú ṣé ẹ dá wọn mọ̀ bóyá ẹ̀yin tí a lè sọ bóyá ẹ lè mọ bàbá yìí mọ ọmọ wọn kẹ́ ẹ lè bá wa sọ fáwọn ọmọ wọn pé ṣé ìṣe bàbá yìí rèé ẹ lọ sójú òpó Facebook Fresh FM Fresh 106.9 FM Fresh 106.9 FM Adó Èkìtì ẹ lọ́bẹ̀ ká ẹ lọ wojú bàbá yìí kábàlẹ̀ dá ọmọ bàbá ẹlẹ́ẹ̀ ti lọ sáàfin àfin bo àfin Adó ìwé Adó kábíyèsí bẹ́ẹ̀ ikú bàbá yèyé bẹ́ẹ̀ kádé ó pẹ́ lórí òkè bàtà ó pẹ́ lẹ́sẹ̀ nígbà tí ẹ débẹ̀ kí ló wá ṣẹlẹ̀. wọ́n kà sọ̀rọ̀ wọ́n ní mo bá sọ̀rọ̀ àwọn náà ẹ sọ̀rọ̀ sókè. wọ́n sọ̀rọ̀ èmi náà sọ̀rọ̀ mo ní dọ́kúmẹ̀ntì ilé mi tó ń kó mo ní òun mo fẹ́ ló jẹ́ nítorí ẹ̀ wá sáàfin bíi kọ́dẹ̀ kó dọ́kúmẹ̀ntì ilé mi fún mi àwọn bàbá olóyè lọ́dẹ̀ wà ń bẹ̀ níbi tá a ti lọ sọ̀rọ̀ wọ́n ní kọ́ kó dọ́kúmẹ̀ntì ẹ̀ fún mi wọ́n ní ká wá lọ́jọ́ bíi mẹ́rin sẹ́yìn wọ́n wá o àwọn ọmọ ẹ̀ wọ́n wá. wọn ò wá. bẹ́ẹ̀ sì wọ́n wá sáàfin. tọ àwọn àgbààgbà wọn ti sapá tiwọn ṣe mọ̀ pé ọ̀rọ̀ yìí béèyàn bá lóye àgbà lórí yọ mọ̀ pé kì í sọ̀rọ̀ tó gbá girigiri ẹ já sí ojú òkú yẹn lẹ 08161532026 hello ń bẹ tí ń pè wá kí ni tí a ṣe sọ̀rọ̀ yìí ná hello. hello sir. ẹ kí àwọn ọ̀bẹ tí ń pè wá. a kò tó sọ. ẹ ṣeun kí ló kọ yín. ẹ kò tó sọ. ẹ ṣe. FCC alẹ́ aṣọ amúnidára nílùú Ìkọ̀lé Èkìtì. à ń gbọ́ yín. nǹkan tí màá tẹ̀ sọ ní pẹ̀lú ọ̀rọ̀ tí à ń gbọ́ yìí sọ ni pé olóòtú ẹ kọ́kọ́ fọkàn balẹ̀. torí ẹ jẹ́ kí àwọn ọmọ yẹn ẹ jẹ́ kí wọ́n pè wọ́n wá. bẹ́ẹ̀ torí in fact ni mo trust yín sà bí bàbá yẹn bó ṣe sọ̀rọ̀ in fact ìṣẹ̀lẹ̀ máa ro lọ́tún lọ́sì ẹ fọkàn balẹ̀ sà Ọlọ́run á yanjú everything. ṣe gbọ́ sà. ẹ ṣeun ẹ ṣeun. ọ̀rẹ́ ẹ ló ń bẹ tí ń pè wá kí ló kọ yín. bí ẹ bá ti ń pè wá ẹ mọ yí rédíò sísàlẹ̀ ẹ mọ yí sísàlẹ̀ bẹ́ẹ̀ bá ti ń pè wá etí ọ̀gbẹ́jì ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń pè wá ẹ ló ń bẹ tí ń pè wá kí ló kọ yín. ẹ ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ ṣeun. ọ̀rọ̀ fẹ́mi ló sọ̀rọ̀ láti oníṣọ̀jà nù. à ń gbọ́ yín. ọ̀rọ̀ tí bàbá yẹn sọ gbogbo ọ̀rọ̀ tó sọ náà ni àti gbọ́ bọ̀ kí bàbá lọ fọkàn rẹ̀ balẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ yẹn náà gbogbo ìwà tí wọ́n ń wù yẹn tó bá jẹ́ pé ó bẹ́ẹ̀ lè lórí jẹ́ àfọwọ́fọ̀ bàbá lè jẹ́ àfọwọ́fọ̀ bàbá ni ṣùgbọ́n ọlọ́mọ bá wa yanjú ẹ̀. ọ̀dà ẹ ṣe hello. hello. hello bàbá mi káàárọ̀. ẹ ṣeun ẹ káàárọ̀. ẹ mà kúṣẹ́. ẹ ṣeun ẹ jèrè. Bàbá ẹjẹ má bèrè lórí láti béèrè ìbéèrè kan ni o torí mi ìmọ̀ bọ́ mo ti lè máa na bàbá tó ti gbọmọ orúkọ ń jà mí lẹ́nu bẹ́ẹ̀ sì ní tó dẹ̀ ń pa mí lẹ́kún. kí ló kọ yín bẹ tí ń pè wá. orúkọ mi ni Ọláwọlé láti Ìmúrè Èkìtì. à ń gbọ́ yín. ẹgbẹ́ adẹ́sí láti béèrè lọ́wọ́ fún bàbá mi ẹjẹ má bí ọmọ kékeré mi ní ìlànà tẹ́ ẹ̀ ṣe sí àwọn òbí nígbà tẹ́ wà ń kékeré ẹ má bínú sàǹtó ní ọmọ tó lè máa ná bàbá kó má lọ dìde ìgbóná láti gbàdúrà fún ọmọ yẹn pẹ̀lú àtàwọn lọ́wọ́ àárẹ̀ rí ọ̀rọ̀ yìí. ìbéèrè tán béèrè ni wípé ṣé ìṣepẹ́ yìí náà ṣerú ẹ̀ sí bàbá eyín tẹ̀ ń ṣe béèyàn bá tẹ̀ wá ṣerú ẹ̀ sí bàbá wọ́n ní bí a bá bímọ ọmọ àtúnra rẹ̀ bí ni torí pé bàbá mi ní ìsìn bàbá mi sójà ní nígbà ayé rẹ̀ ṣẹ́sì mọ̀ wípé àwọn tí bá ń ṣiṣẹ́ ológun àwọn kan wà tí wọ́n máa ń ṣe wọ́n mú àwọn oríṣiríṣi àwọn kan tó jẹ́ pé tí wọ́n mọ̀ fún wọn ní mọ̀ra ṣé wàá túmọ̀ sí pé torí pé bàbá mi ṣe nǹkan bẹ́ẹ̀ kébì náà wàá mọ̀ ọ́ ṣe ẹ̀yin ò ní túmọ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé ẹ̀kọ́ ni ó mọ̀ kọ́ wa pé bàbá kan ò gbọ́ ti bàbá rẹ̀ nígbà kan ìyẹn ò sọ pé kí ọmọ tí wọ́n tún wá bí náà kó máa sọ pé ẹ̀ tó kí bàbá wọn ò gbọ́ ti bàbá rẹ̀ nígbà náà òun ó sì báyìí
ọlọ́run ló ní ìdájọ́ èèyàn lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ náà ni o tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣe ibi sí baba olúwa rẹ̀ kí ọmọ èèyàn náà kó mọ́ bá a padà ṣerú ẹ̀ sí wa ẹ̀ ló ń bẹ tí ń pè wá. ẹ kú dédé àkókò yìí o. Yes sir. ń bẹ tí ń pè wá kí ló kọ yín. Ayọ̀délé láti Adó nìkan. Ayọ̀délé láti ìlú Adó. Bẹ́ẹ̀ sà. Nǹkan kan tí mo ní tó ṣe kókó nínú ọ̀rọ̀ yìí pé kí àwọn ọmọ ìwé kan wá sórí ètò. Ká gbọ́ tẹ̀lé wọn. Kò sẹ́yìn ẹ̀ta àròjọ́ ìdí lára ẹ̀. Ní kálukú àròjọ́ rẹ̀ jàre. Àwọn á rí àwọn ọmọ ẹ̀ bá lè bá nípa kankan dì mú. Ó pa nǹkan sí ìwé tí wọ́n fi bàbá. Àbí tí ọmọbìnrin lè fúnpa àbí tí ọmọkùnrin máa wà tí èyí tó bá jẹ́ pé páìpù ní ọmọkùnrin ẹni ìgboro ni ó wá wọ́n sórí èkúta tó máa mọ̀. ọ̀dà ẹ ṣé bàbá. ìjọ pé ọ̀nà tẹ bá lè ṣe ká wá sórí èkó bá wa ṣe ká wá. ọ̀dà ẹ ṣé. ẹ ló ń bẹ tí ń pè wá kí ló kọ yín. ẹ ṣeun. ẹ ṣe ọjọ́ láti gèdè yín. láti gèdè à ń gbọ́ yín. látẹ̀gbá náà pé bàbá ṣe kan tí ò dájú àwọn ọmọ ẹ̀ náà kò yẹ kí àwọn ọmọ máa na bàbá mọ̀ sí na bàbá ni wọ́n nà wọ́n faṣọ òun ya kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí ẹ mọ́ wò ó pẹ̀lú àwọn ẹkú dáhùn jáde lójú ṣé wọ́n ṣe àwọn ọmọ tó ṣe lè máa ṣe bí àwọn ọmọdé lè ní bàbá tó gbé ẹgbún àwọn ọmọ yẹn fà sórí ara wọn ẹ kí wọ́n dẹ̀ mọ́ pé ẹ ṣẹ́tù mátà ẹ kò ẹ àwọn ẹ wá kẹ béèrè nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ wọn kò tẹ̀ sí bá pé ká béèrè kó ṣẹlẹ̀ lọ́wọ́ wọn kí ló ṣe tán fi ń nà bàbá wọn tó bá ṣe ìbú ni kẹ́gbọ́n ẹ̀ kópa lórí wọn lórí àwọn náà ẹ̀ kí wọ́n mọ̀ pé gàtà sí bàbá ọ̀tá àwọn náà bá dojú àná àwọn náà ṣe bẹ́ẹ̀ fún wọn ẹ̀ kó ètò. ọ̀dà ẹ̀ ṣe ẹja gbé pé eléyìí sí nọ́mbà kejì tí ó ń wọlé yìí. hello. hello sir. ẹ ṣeun ẹ káàárọ̀. orúkọ màmá lẹ́kan láti ìṣẹ̀gùn. à ń gbọ́ yín. bẹ́ẹ̀ ni àwọn àgbàlọ́ ń pòwe wọ́n ní tẹ́nìkan bá tojọ́ á ti ṣọ́dànù. bẹ́ẹ̀ni kejì bá tó tojọ́ náà á tún má ṣòro. àwọn ọmọ yẹn kan wá àwọn méjèèjì wọ́n àti ìgbàgbọ́ o kò dẹ̀ lè rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kò dáa ẹ̀jẹ̀ kan wá. àti ìgbàgbọ́ kò lè rí bẹ́ẹ̀ ó bá sì wá rí bẹ́ẹ̀ kò dáa ètò màmá òun sọ ọ̀rọ̀ ni ẹ̀ lóhùn bẹ́ẹ̀ tí ń pè wá. ẹ ló kábíyèsí ní ẹ̀kọ́ ètò. ẹ ṣeun. adéyẹmọ mọ̀ọ́rọ́ láti lókè ayélu. à ń gbọ́ yín. lábẹ́ bó ti wù kó rí kò sírú ẹ̀ṣẹ̀ tí bàbá lè ṣe ọmọ kọ́mọ ọmọ ọ̀nà bàbá lóòótọ́ bàbá lè ní tó ṣe o ṣùgbọ́n gbà tán bá dá àti lè dájọ́ báyìí gbọ́n lábẹ́ bó ti wù kó rí kò yẹ kọ́mọ ó lè mọ ọ̀nà bàbá ẹ̀ kó ètò. ẹ ṣeun ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá mọ àwọn ọmọ bàbá yìí káyọ̀dé ọlọ́mọ́lá àti rónkẹ́ ọlọ́mọ́lá ẹ dákun ẹ bá a sọ fún wọn pé lọ́jọ́ mẹ́jọ kí wọ́n yọjú sí wa lórí ètò yìí láti wá ṣàlàyé ìhà tiwọn àwọn ò pé bó ṣe rí nù torí èmi gan ẹ̀yìn pé mo ń bi bàbá léèrè wípé bàbá ṣé ọ̀dà yín lójú pẹ̀yìn lẹ bí wọn àbí ṣe é ṣe pé wọ́n kó lè yín lọ́wọ́ ẹ ti náwó yẹn wọ́n á fẹ́ bẹ́ẹ̀ jẹ wọ́n lówó wọ́n á wò pé káwọn ó kókó lo ilé àbí kò wá yé mi ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní ìyá wọn sọ pé ẹni wọ́n sọ wípé ìyá àwọn ló nílé wọ́n wá ṣàlàyé bí ó ti rí bẹ́ẹ̀ torí bàbá yìí wọ́n sì sun ẹkún o wọ́n sun ẹkún bẹ́ẹ̀ wá wo ojú òpó wa Facebook Fresh 106.9 FM Ìlọrin Ládó Èkìtì tó túmọ̀ sí pé bàbá yìí wọ́n ti mọ̀ sun ẹkún àsùnsún nígan tipẹ́tipẹ́ tẹ́bá sì ń gbóhùn wọn náà ń sẹ́rí pé ẹkún ń jáde lẹ́nu bàbá yìí wọ́n sun ẹkún mọ́ ṣẹ́gbọ́ ẹ̀ wọ́n sun ẹkún mọ́ àwọn ọmọ yín wọ́n yìí ṣe ẹni bí ó lè jẹ́ pé ó ní kankan tí ó ṣẹlẹ̀ mo sì mọ̀ pé wọ́n wàá ṣàlàyé bó ṣe jẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ̀ lóun bẹ́ẹ̀ tí ń pè wá kí ló kọ yín. ẹ ló sọ. ẹ kú ojúmọ́ o. ẹ kú ètò o. ẹ ṣeun ẹ jèrè. Ọlọ́run á fún yín ṣe o. àmín. ẹnìkan ti sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan gbọdọ̀ fẹ́ tún sọ. ansan tó di oúnjẹ gbígbẹ́ kù láti ìlú Ìgbàrà Odò. Ìgbàrà Odò. ẹ béèrè lọ́wọ́ bàbá dáadáa. ṣé bàbá ò fẹ́ bàbá ẹ̀ rí ṣé ò ṣe kìíní yẹn fún bàbá ẹ̀ rí. ṣé tó bá ṣe bàbá wọn rí yẹn kò wá nílò pé wọ́n ń dá sí i mọ́ ṣé káwọn ọmọ wọn máa ṣe bẹ́ẹ̀ lọ. kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀nà tí ẹ̀sán máa gbà yà ó ní agbára Yorùbá ni wá. káàbà lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀. ó dẹ̀ gbà bẹ́ẹ̀ nínú ìgbésẹ̀ yàtọ̀ fún yẹn tó bá jẹ́ pé àwọn ọmọ yẹn ṣe nǹkan tó ṣe yẹn nǹkan burúkú náà ṣe o kò sí kọ̀ǹtíṣà tó yẹ kí ọmọ kó fi sí ọwọ́ sókè kó dun bàbá ẹ̀ irú wọn bẹ́ẹ̀ fi àìsí ìgbà ayérayé
kì í ṣe nǹkan tó dáa ni ṣùgbọ́n eléyìí tó jù ni pé kan ti wá sórí ètò. ọ̀dà ṣe. hello. hello sir. ẹ káàárọ̀. ẹ kú ètò sir. ẹ ṣeun. nǹkan tí mo rí sọ lọ́rọ̀ ti bàbá ẹ ìgbà tí ìyá àwọn ọmọ wọn yẹn ti wà láyé láàrin wọn ò sì gún nígbà tó jẹ́ pé bàbá ló kówó fún mọ̀mọ́ kò sí irú bó ṣe jẹ́ jẹ́jẹ́ tó fẹ́ dìkọ́ òrìn kínní yẹn kó jẹ́ pé àwọn ọmọ ìlà kò fún tí nǹkan kan sì wà láàrin yẹn mọ̀mọ́ ti bá fi ẹ̀ lọ báyìí ṣùgbọ́n káwọn ọmọ wọn yẹn wá wọ́n lè wá yanjú ẹ̀ láàrin ara wọn. lójú òpó Facebook wa ẹnìkan béèrè ìbéèrè ńbẹ Ọlárẹ̀wájú Ọládélé ó ní ẹ kú iṣẹ́ òòjọ́ Awúgbèmí ẹ béèrè lọ́wọ́ bàbá yìí pé ṣé ó tọ́ àwọn ọmọ wọ̀nyí ṣá nítorí pé ọmọ tí a kò bá bàbá ṣé wọ́n lọ sílé ìwé. wọ́n jáde yunifásitì wọ́n jáde yunifásitì ṣé ilẹ̀ sanwó iléèwé wọn. àbúrò rẹ̀ jáde yunifásitì bọ̀tẹ̀ wọ́n secondary school ló ti drop ní tiẹ̀. bóyá yín kọ́ lẹ tọ́ wọn gbà yẹn. èmi mo sanwó school wọn. ẹ̀ ń lọ sanwó school wọn. bẹ́ẹ̀. ẹ kí ló lè ṣẹlẹ̀. kò yé mi o. wọ́n ní sèse pé ẹ̀yin náà ẹ̀ ń kó ẹ̀ṣẹ̀ mọ́ bàbá yín gbà tí. tí àǹtí mi bá wà bí ó lè jẹ́rìí sí mi wojú bàbá mi rí àbí ìyàwó mẹ́fà ni bàbá mi. bàbá láàrin mi àti ẹ̀yin ẹ jẹ́ ká jọba ẹ ronú jinlẹ̀ dáadáa kí lẹ́rù kó lè ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé èsì pé bóyá ẹ ṣẹ̀ wọ́n àbí kankan ṣẹlẹ̀ àbí gbà bóyá ẹ ṣe ìyá wọn torí ńgbà míì ọmọ amáwọn yáró ìyá lára bàbá. kò sí nǹkan tó. bóyá ẹ fẹ́ràn màmá ńgbà tí wọ́n wà láyé. mọ̀mọ́ tó jẹ́ pé tí n bá ti gba sálárì mi dé báyìí ọwọ́ ẹ̀ mo máa ń kólé. màmá. bẹ́ẹ̀ ni màá kó lọ́wọ́ ẹ̀ iye tó bá fẹ́ fún mi lówó a ní kí n mú eléyìí tí n bá fẹ́ mú bẹ́ẹ̀ màá mú bẹ́ẹ̀. ẹ ń kó sálárì yìí lọ́wọ́ màmá. bẹ́ẹ̀ni. ṣèṣe pé bóyá màmá wọn lè díẹ̀ ní wọ́n fi ń gbà lọ́wọ́ yín abẹ́yìí lẹ mọ̀ọ́mọ̀ kó fún wọn. tí n bá ti gba sálárì mi mo kó fún láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ̀yin fúnra yín lẹ pilẹ̀ kó fún wọn. bẹ́ẹ̀ ni mo kó fún wọn. wọ́n á dẹ̀ fi ra oúnjẹ eléyìí tán bá fẹ́ yọ fún mi wọ́n á yọ fún mi pé eléyìí kí n fi ṣe pocket money. ìyẹn ìyá. kò dẹ̀ sí. èyí sì ṣe pé bóyá torí ẹ má bínú ó ní di mo fi ń béèrè ṣe pé ẹlòmíì lè máa sọ pé yábà ń kú ọwọ́ rẹ̀ kì í ṣe pé màmá máa ń ṣe bẹ́ẹ̀. rárá o. ẹ fẹ́ràn wọn dáadáa. títí dọjọ́ ikú mo fẹ́ràn ẹ̀. ẹ bá sọ ẹkún mọ́ ṣe gbọ́ ẹ má sọ ẹkún mọ́ ẹ má sọ ẹkún mọ́ ẹ má sọ ẹkún mọ́. Mr. Káyọ̀dé Ọlọ́mọ́lá àǹtí Rónkẹ́ Ọlọ́mọ́lá ẹ dákun yín tẹ ẹ mọ adó ní bàbá. ọmọ ìgbìmọ̀ ni mísà. ọmọ ìgbìmọ̀ ni àwọn olóńgbé ládùúgbò tẹ ìwà àdúgbò wo lẹ wà gan. Dr. Kọta tí mo. aládò yìí ẹ dákun yín tẹ ẹ ń gbé ní Dr. Kọta ẹ bá wojú Facebook wa kẹ́ wojú bàbá yìí kẹ́ ẹ bá lè dá wọn mọ̀ pé àtọmọ wọn pé tẹ bá ti rọmọ wọn lé àbí níbi yòówù tẹ bá ti rọmọ wọn ẹ sọ fún wọn wípé bàbá wọn fẹ̀sùn kàn wọ́n kí wọ́n sì yọjú sí gbogbo ọmọ Nàìjíríà lọ́sẹ̀ tí ń bọ̀ lórí ètò yìí o láti wá ṣàlàyé ìhà tiwọn kí lóhun tó ṣẹlẹ̀ tí bàbá lè mọ́ wọn fi sun ẹkún lórí ọmọ torí béèyàn ó bá jìyà láyé ọ̀nà méjì ni Ọlọ́run mọ̀jẹ̀ bàbá mo lè jìyà lórí ọmọ nítọ́ dáa ni kéèyàn jìyà lórí ọmọ ìtumọ̀ ni pé ó lè torí ọmọ rẹ̀ jìyà ìyà ń ṣe ọ̀rọ̀ ibi tí ìyà tí mo ń bẹ̀rẹ̀ ni pé mo ṣe wàhálà títí mo fi tọ́mọ lọ sí skul ara ìyà kan náà nu mo mọ̀ yàrá tí mo gba o tí mo fi tọ́mọ lọ sílé ìwé ara ìyà kan nu ṣùgbọ́n Ọlọ́run mọ̀jà jìyà lọ́wọ́ ọmọ béèyàn bá jìyà lórí ọmọ ó yàtọ̀ sí pé èèyàn jẹ ìyà lọ́wọ́ ọmọ tó wáyé pé bẹ́ẹ̀ lórí adé pé bàbá yìí ti ń jẹ ìyà lọ́wọ́ ọmọ tí ò sì dáa ṣùgbọ́n téèyàn bá lọ ru pọ́npọ́n ṣe gbogbo ẹ̀ èyí yẹn lè jìyà lórí ọmọ kò sí ní tó burú bẹ́ẹ̀ ẹni tó kówó jọ tọ́rọ́ ọmọ rẹ̀ lọ sí àbí tó jẹ gbèsè kọ́mọ rẹ̀ bá lè lọ sílé ìwé ìyà ló jẹ lórí ọmọ kì í ṣe pé ó jẹ ìyà lọ́wọ́ ọmọ bí èèyàn bá wá jẹ ìyà lọ́wọ́ ọmọ ló burú jù. Mr. Káyọ̀dé Ọlọ́mọ́lá àti Mrs. Rónkẹ́ Ọlọ́mọ́lá ẹ yọrí sí wa lọ́sẹ̀ tí ń bọ̀ o.